Otasansan rédíò and TV. Lórí ọ̀rọ̀ kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́ àti kábíyèsí aláyélúwà ọba Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀. Tẹ́ ẹ bá tẹ̀lé mi lórí ìkànnì yìí ní àná lórí ètò tí mo ṣe, mo mú èrò àti ìwòye ẹnìkan wá lórí ojùmí èmi làgbà ìwọ làgbà tí àwọn èèyàn ń fà mọ́ra wọn lọ́wọ́ láàrin kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti mú èrò àti ìwòye tí wọ́n wá tí wọ́n fi ń ṣọwọ́ sí wa. Ṣùgbọ́n eléyìí tí mo mú wá lánàá, ẹnìkan wá pè mí bá mi sọ̀rọ̀, ó ní ó dàbí ìgbà yí pé èrò tàbí ìwòye àwọn tí wọ́n ń gbè lẹ́yìn kábíyèsí ọba Ọọ̀ni tilé Ifẹ̀ òun ni mò ń mú wá pé ètò mi tàbí kànnì yìí wọ́n fẹ́ dàbí ìgbà wípé wọ́n fẹ́ máa ṣègbè. Mo ní rárá o, kò rí bẹ́ẹ̀. Ìwòye àti àwọn èèyàn làwọn mú wá lórí kànnì yìí, ohun táwọn èèyàn ń wí, ohun táwọn èèyàn ń sọ. Tẹ́yìn náà bá ní èrò tàbí ìwòye tí ẹ fẹ́ jẹ́ kí ayé gbọ́, tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ayé mọ̀, ó ní ká ẹ sọ fún wa. Àwọ̀ kà á, àwọ̀ gbé jáde, torí pé ìkànnì yìí kọ̀ wà láti máa ṣègbè lẹ́yìn ẹnìkan. Bọ́rọ̀ bá ṣe rí, ó ní àṣemọ́mú wá lórí ìkànnì yìí. Àwo yẹn nìkan láàyò, a sì yẹn nìkan ní pọ̀sìn. Èrò ni, ìwòye ni. Lẹ́yìn ìgbà yẹn, ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sẹ́ǹdì oríṣiríṣi mẹ́sẹ́jì sí mi gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. Mo wá fẹ́ mú àwọn bíi méjì mẹ́ta kan wá fún yín lórí ètò lénìí tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́. Ohun tá a tún fẹ́ gbéyẹ̀wò ó ní ọ̀rọ̀ tí bàbá àgbà ọ̀jẹ̀ nínú olórin fújì tèmi lè pè ní baálé ilé ní àgbo fújì lásìkò tá a wà yìí. Talẹ́ni tí mò ń sọ, talẹ́ni tí mò ń perí. General Kollington Àyìnlá bàbá Kébé Kwara. Bàbá ti sọ̀rọ̀ lórí fídíò àbí kí n sọ wípé interview tí ó ń jà rìnrìn lẹ́yìn tí gbajúmọ̀ pèdèpèdè àgbàlẹ̀tù tó ṣe fún K1 The Ultimate lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí àwọn ọ̀rọ̀ tí K1 The Ultimate tó sọ nínú interview yẹn. Kí wá ní bàbá General Kollington Àyìnlá bàbá Kébé Kwara, kí ni bàbá wí, kí ni bàbá sọ lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí K1 The Ultimate tó sọ nípa wọn nínú interview yẹn àti nípa orin fújì gangan. Màá mú wá fún yín tí ẹ̀yin náà gbọ́ èrò àti ìwòye àwọn èèyàn lórí ohun tí K1 sọ àti ohun tí General Kollington Àyìnlá ohun tí wọ́n sọ. Ẹ̀yin sáà farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ títí dé parí kí àwọn tí mo fẹ́ mú wá tí mo fẹ́ yànnàná lórí ètò fún tèmi kó lè bá yé wa dáadáa. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Ẹ má tí ì lọ o, mo sì wà lórí ètò, mo ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé
lórí ìkànnì wa ìkànnì Otasansan TV. wọ́n gbàgbé wípé ó yẹ kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell ẹ̀yin tí ẹ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. bákan náà ẹ máa bá ní like àwọn programs tí a bá mú wá lórí ìkànnì yìí kẹ́ ẹ sì máa bá ní share rẹ̀ ẹ máa bá ní pín sórí àwọn social media platform míì tí ẹ̀yin náà bá wà kó lè máa káàkiri àgbáláyé. gẹ́gẹ́ bí ọmọọba Àtìbà bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí èrò àti òye tiwọn lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. ẹ jẹ́ kí n mú èrò àti òye tiwọn ẹ jẹ́ kí n mú wá fún yín. gẹ́gẹ́ bí ọmọọba Lánre Àtìbà gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ ó ní if all Yorùbá Obas truly trace their lineage to Odùduwà, then the Aláàfin stands as their patriarchs not merely by tradition but by ancestral authority for all time. Don't blame the Aláàfin for his towering place in Yoruba civilization. Blame nature for endowing him with a lineage that commands reverence and distinction. I speak not as a distant observer, but as someone deeply rooted in the royal heritage of Oyo. As a prince of the ancient kingdom, my force carries a sense of history and responsibility, one that compelled me to set the record straight. A wise man does not waste word on three kinds of people: the fool, whose folly needs no explanation; the know-it-all, who is already speeding toward destruction; the willfully ignorant, who refuse to learn and must be left to their own paths. So when I see people attempting to pair with the Ikú Bàbá Yèyé, the Aláàfin of Ọ̀yọ́, I laugh, not out of mockery, but out of understanding. A Yoruba parable once, and I quote, "Do not be angry with one who speaks only from limited knowledge. You may first need to ask whether they know what they ought to know." No one can rise beyond the level of their thoughts or the depth of their education. And so, for the sake of clarity, allow me to educate those who may be unaware of what the name Ikú Bàbá Yèyé truly signifies. Ọ̀rànyàn, originally Prince Ọ̀dẹ́wálé, son of Ọ̀kànbí, the only son of Odùduwà, is the progenitor of the Aláàfin lineage. Before founding the Ọ̀yọ́ Empire, Ọ̀rànmíyàn ruled as king in both Ife and Benin, establishing an unparalleled legacy. The golden son of Odùduwà, Ọ̀rànmíyàn laid the foundation upon which Yoruba dignity and prestige still stand. To compare the Aláàfin to other Yoruba Obas without context is to distort historical truths. Consider this. If a 90-year-old father passes on in the absence of his children, and the eldest driver is asked to watch over the house, temporarily does not make the driver part of the family. Okay, does that make the driver part of the family? Question mark. Can one truly claim royal heritage without the ability to trace their bloodline? Question mark. And can a servant ever rightfully stand as equal to the sons of his master? Question mark. These questions have lingered for over a century, and until they are answered,
with honesty. No one, regardless of robe or title, should dare address the Aláàfin without name first in homage. Ọba jọba lọ, the king of kings reigns still. And should we be pushed to the wall, the pen is ever ready, not just to write, but to unlock the 7 hidden drawers of truth long buried beneath political games and silenced rivalries. When the Alaafin's supremacy was unchallenged by schemers, it was these secrets that settled the score. Láti bó síbo, shall we begin to open them by Prince Lanre Atiba. Gẹ́gẹ́ bí ọmọọba Lanre Atiba, gẹ́gẹ́ bí ó sì fi sọwọ́ gẹ́gẹ́ bí èrò àti ìwòye títí ẹ̀ lórí ọ̀rọ̀ ojùmí èmi làgbà ìwọ làgbà, ẹnìkan ló lórí aládé, ẹnìkan ní sọ lórí aládé láàrin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́. Òní ẹgbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ má gbàgbé pé mo ní èrò ní ìwòye ni gẹ́gẹ́ bí ó sì fi sọwọ́ sí wa. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ̀yin náà lè fi èrò àti ìwòye tiyín ẹ lè fi sọwọ́ sí wa. A sì kà á gbé jáde, torí pé mo máa ń sọ lórí ìkànnì yìí pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye títí ẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ tó bá ń lọ láwùjọ, kí ayé lè mọ̀, kán lè gbọ́ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀. N tó ṣe pàtàkì ò ní pé kẹ́ ẹ fi òye àti ìwòye tiyín kẹ́ ẹ kọ́, kẹ́ ẹ sọ lọ́nà tí ò ní tàbùkù ẹlòmíì, lọ́nà tí ò ní tẹ̀ ẹ̀tọ́ tí ẹlòmíì ní lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ ẹ̀tọ́ tí wọ́n ní láti fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n hàn. Àwọn ò gbé jáde, á sì jẹ́ káyé ọgbọ́n, àjẹ́ káyé mọ̀. Iṣẹ́ tiwa ni, torí pé ìkànnì yìí kò sí fẹ́ nìkan, gbogbo wa òun lájọ nìkan nìyí. Ọmọdé ń gbọ́, àgbà ń gbọ́, káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, káàkiri àgbáyé, òun náà ti ń wò wá, òun náà ti ń gbọ́ wa. Ẹ̀yin lẹ́nìkan nìyí, so a jọ máa fi èrò àti òye tiwa hàn ni, léyìí tí kò sì mújà tí ò mú awuyewuye dání. Àkànnígbẹ́nikẹ́ni láàyè láti máa fi èrò àti òye tí ẹ hàn lọ́nà tí ó mọ̀ tàpá ẹ̀tọ́ tẹ́lòmíín ní lábẹ́ òfin. Ohun tí a gbé dání lórí ìkànnì yìí nìyẹn. Tẹ́yìn náà bá wá fẹ́ fi èrò àti òye tí yín sọwọ́ sí wa, ẹ lè fi sọwọ́ sí wa láì kọ́mẹ̀ntì nísàlẹ̀ fídíò yìí, tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀, ẹ sì lè kọ sọwọ́ sí wa gẹ́gẹ́ bí mẹ́sáàgì lórí WhatsApp line tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. Á gbé jáde, á sì jẹ́ kí ayé mọ̀, ìyẹn ní abala ti ọ̀rọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ẹ wá jẹ́ ká lọ sí orí ọ̀rọ̀ bàbá General Kollington Àyìnlá àti K1 the ultimate. Ṣé gbàgbésẹ̀ rántí pé ní nǹkan bí ọjọ́ 2-3 sẹ́yìn, ó ní K1 the ultimate òun ló fọ́gbà yín ka tí ó sì sísọ lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ti ń jà rìnrìn tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ orin fújì. Àwọn ọ̀rọ̀ tí K1 the ultimate tó wá sọ jáde, tó tú jáde yìí, àwọn àṣírí kọ̀ọ̀kan tí K1 tó tú jáde nípa fújì, ó ní bàbá General Kollington Àyìnlá, ó ní wọ́n ti wá fèsì lé lórí, ni wọ́n ti sọ èrò àti òye tiwọn lórí rẹ̀. Kí wá ní bàbá wí, kí ni bàbá sọ? Ìròyìn ti gbé o, ìròyìn ti kọ́. Ó dẹ̀ máa ń sọ fún yín pé ohun tí ìròyìn bá ti gbé, ohun tí ìròyìn bá ti kọ jáde, ó ti kúrò ní àìgbọ́, ó ti kúrò ní àìkà, ó ti kúrò ní àìsọ, ó sì ti kúrò ní àìgbọ́. Àwọn kan mú wá fún yín bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ́ ni, tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ kí a jọ wọnú ẹ̀ lọ, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí ohun tí bàbá General Kollington Àyìnlá Kébé Kwara, ohun tí wọ́n sọ.
gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé ìwé ìròyìn ní gbajúmọ̀ olórin fújì General Kollington Ayinla ti kéde pé òun gan ni ọba fújì ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. General Kollington Ayinla ló sọ bẹ́ẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn àgbàlẹ̀tù TV níbi tó ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa akitiyan rẹ̀ nínú fújì lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ náà ló jẹyọ látàrí ọ̀rọ̀ tó ń lọ nípa ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Wasiu Ayinde Marshal K1 The Ultimate nígbà tó ń ṣàlàyé nípa èrèdí tí kò fi yọjú sí ètò ìsìnkú ìyá tó bí Wasiu Ayinde. Ó ní gbogbo ìgbìyànjú òun láti kàn sí K1 The Ultimate ló já sí pàbó. Ó ní mo pè é lọ́pọ̀ ìgbà àmọ́ ó kọ̀ láti gbé aago mi. Kódà mo pè é lọ́jọ́ ọdún tuntun kò dáhùn, lẹ́yìn náà ni mo fi sílẹ̀. Àyìnlá tún mẹ́nu bà ipò tí K1 wà nínú ilẹ̀ Ìjẹ̀bú níbi tó ti ṣàlàyé pé jíjẹ olóyè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ipò rẹ̀ nínú agbo fújì. Bàbá General Kollington Ayinla tẹ̀síwájú, ó ní tó bá jẹ́ pé ó ní olórí gbogbo àwọn ọmọ ọba ìlú Ìjẹ̀bú nìyẹn o, ìyẹn kò sọ pé ó ní ọba fújì. Ṣé ó fẹ́ sọ ara rẹ̀ di Ọlọ́run ni? Tí a bá ń sọ̀rọ̀ nípa fújì, àwọn èèyàn mọ ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀. Tí a bá ń sọ̀rọ̀ fújì, orúkọ mi ni wọ́n máa kọ́kọ́ dá lásìkò tá a wà yìí. Kò kàn mí nípa ohun tí àwọn èèyàn ń pè tí èèyàn bá ń pe ara rẹ̀. Òkè téńté ni mo wà nínú agbo fújì. Nígbà tó ń ṣàlàyé nípa orísun fújì, Kollington Ayinla sọ pé fújì ti wà kí n tó bẹ̀rẹ̀ sí ń kọrin, ṣùgbọ́n àwa ni a fún un ní ẹ̀mí láti wà láàyè. Mo jìyà gidi o nítorí fújì, àmọ́ mi ò sọ ìrètí nù. Èmi àti Síkírù ni a bẹ̀rẹ̀ fújì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. General Kollington Ayinla sọ pé lóòótọ́ ni K1 ti ṣe ọ̀pọ̀ àṣeyọrí nínú iṣẹ́ orin fújì, àmọ́ kò túmọ̀ sí pé kó máa pe ara rẹ̀ ní nǹkan tí kò jẹ́. Nígbà tó ń ṣàlàyé nípa orísun fújì, Kollington Ayinla sọ pé fújì ti wà kí n tó bẹ̀rẹ̀ sí kọrin, ṣùgbọ́n àwa ni a fún fújì ní ẹ̀mí tí fújì fi wà láàyè títí di òní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí K1 The Ultimate, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí General Kollington Ayinla tí ó sọ, òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ wá jẹ́ ká wo èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí General Kollington Ayinla tí ó tún gbé jáde yìí. Ọlákúnlé Àkàndé àwọn ní kí ni ẹ fẹ́ gbà lórí rẹ̀ báyìí tí Ọlọ́run kò tíì fún yín, àbí èwo ni ìjàngbọ̀n fífà káàkiri, gẹ́gẹ́ bí Mr. Ọlákúnlé Àkàndé ṣe sọ nìyẹn. Justina Falẹ̀gbẹ́ àwọn ní bàbá àgbàlagbà nìyín, ẹ máa ṣe bí àgbà. King Dandy àwọn ní situation of Ọọ̀ni and Aláàfin, when a child grows beyond his father's legacy, he starts seeing himself as superior to his father. Timothy Kọ́láwọlé àwọn ní lọ́jọ́kọ́jọ́ K1 is the king of Fuji music. He is remain that because you are alive when they make him king of Fuji. So what are you talking about, sir? You will remain Baba Oba, okay? K1 deserve to be king of Fuji. Gẹ́gẹ́ bí èrò Timothy Akọ́láwọlé nìyẹn. Abímbọ́lá Adébáyọ̀ àwọn ní fully set of people will still be comment on obvious fake news. Kollington can never say things like this. Ọ̀dà tẹ́ bá ti kápẹ́ yìí náà ti rí fídíò yẹn ò ní ẹ mọ̀ yìí pé ohun tí bàbá sọ òun ni àkàjáde fún yín yẹn. Ayọ̀délé Abọ́dúnrin àwọn ní Kollington, you are an elderly person, don't let blogger use you for hopeless mission. Okay? Adétúnjí
Ruben àwọn ní K1 revolutionizes Fuji music aside from Sir Agbajelola Bari. The next person in terms of accomplishment is K1 followed by Saheed Òṣùpá gẹ́gẹ́ bí èrò Adétúnjí Olúwatóbi nìyẹn. Ẹ jẹ́ ká wo ohun tí Adéwálé Ọ̀kànbí sọ. Àwọn ní this man sir, what is all this beef at your age? You are bàbá ọba àbí? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adéwálé nìyẹn. Àgbàlá Wúrà àwọn ní bàbá kẹ́ẹ̀pẹ́ o, ẹ sáà fẹ́ dá wàhálà sílẹ̀ fún gbogbo àwọn onífújì kí ẹ tó máa kẹ́rù sọ́kọ̀. Anyway, Ọlọ́run a máa wà pẹ̀lú yín o. Babátúndé Àjọṣe àwọn ní ti tèmi mi ò fẹ́ràn Wàsíù Àyìndé ṣùgbọ́n orin ẹnìkan ni mo fẹ́ràn. Ìgbéraga wọn ti pọ̀ jù. I swear to God Almighty, if not because of people, Wàsíù lè sọ wípé Ọọ̀ni of Ilé-Ifẹ̀ máa ń dọ̀bálẹ̀ fún òun. Nǹkan tó dá mi lójú ni wípé ọkọ ìyá ẹ̀ Saheed Òṣùpá sì wà láàyè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Babátúndé Àjọṣe nìyẹn. Ẹ jẹ́ ká wo ohun tí Súnkànmí Súmà jẹ́ ká gbọ́n tí wọ́n sọ. Àwọn ní ìgbéraga ló ń ṣíwájú ìparun. Nǹkan tèmi mọ̀ ni wípé gbogbo nǹkan ló máa tán, Ọlọ́run ọba nìkan ló máa kù. Gbogbo nǹkan tí Wàsíù ń ṣe fún àwọn àgbà níwájú àwọn ọmọlẹ́yìn rẹ̀ bíi Òbésèré, Òṣùpá àti àwọn tó kù máa ṣe jù bẹ́ẹ̀ fún lágbára Ọlọ́run. Kì í ṣèpè, àṣesílẹ̀ ni àbọ̀ wá bá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Súnkànmí ní tiwọn nìyẹn. Sẹ̀rí Olúbìyí àwọn ní I pity some people that making comments against Kollington Ayinla. For example, ṣé ẹ̀yin mọ̀ ní ìdílé bàbá yín kí ẹ jẹ́ àgbàlagbà? Ṣé ẹ̀yin lè gbà ní ìdílé bàbá yín kí ẹ jẹ́ àgbàlagbà kí ọmọdé kan sọ pé nítorí òun ti lówó kí ẹgbẹ́ ipò àgbà yín fún un? Sheriff Olúbìyí nìyẹn ohun tí wọ́n sọ tiwọn nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń fi èrò àti òye tí wọ́n sọwọ́ lórí ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ láti fi èrò àti òye tiyín láti fi sọwọ́ sí wa lórí ìkànnì yìí. Ẹ lè fi sọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ sì lè fi sọwọ́ sí wa kẹ́ lo WhatsApp line tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Àwa náà ni a rí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè bá káàkiri àgbáńlá ayé. Ọba Èdùmàrè kò ní jẹ́ ká súra wa o. Thank you. God bless you.